kó tó wá di amul fatih ó ti yé báwọn ó tó wá di wípé Usman padà wá mú wá bẹ anabi Muhammad tó fi wá wọnú Islam padà títí dìgbà ni anabi ọ̀pá. akọlù tiẹ̀ ń. anabi ọ̀pá tó bá fẹ́ pa anabi ma bí ó ti mú tí ó pa kò síbi tó lérò wọn pé anabi ni wọ́n máa wá kí kò ní wọ́n máa wá kí wọ́n bá wá wọ́n ti rí. kò sínú ẹ̀ rírí pẹ́nìkan ṣeré tá anabi pa. kò sínú ẹ̀rí pẹ́nìkan ṣeré dà kó nu Islam tá anabi wá pa. sallallahu alayhi wa sallam. káfí wá rí àdíìsì rẹ̀ ipò ẹ̀ pààyàn ẹ̀mí ẹyọ kan ṣoṣo lọ́tọ̀ wá anabi bọ́ yìí ó sì ní sábàbí òun náà ni Ubayy ibn Khalaf nínú àwọn kèfèrí nínú àwọn mushrikin ló wà ọwọ́ alérí fa anabi ń sọ kí wípé òun lọ́wọ́ ẹ̀mí anabi ọwọ́ òun ní ti bọ́ òun ò rí pé òun pa anabi òun lọ́wọ́ pa anabi ìrọ́wọ́ kan anabi pé wà anabi sọ́ra Ubayy ibn Khalaf lóhun ọ̀pá ọ́ olóhun lọ́wọ́ pa ọ́ anabi lóhun lọ́wọ́ pa mi anabi ní ẹ bá ń jíṣẹ́ fún elémi anabi ní pa òun àti anabi jọ lérí síra wọn pé èmi ní pa ọ́ anabi náà lémi ní pa ọ́ tẹ́lẹ̀ kó di kìlá nkí dànù ọ́ adọ̀rọ̀ pé ẹni bá yára ni kíní kan ń gbénu ni ayé bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ Yorùbá bá anabi ọba tètè yára yọ pa anabi sábà bíi tí nǹkan ọba dé kìlá nkídá anabi kì í yọ ìdá gbogbo ogun tá anabi jà àìmí ẹnìkan ṣoṣo tọ́tọ̀wọ́ anabi bọ́rí inú history anabi lójú ogun ni àti nǹkan kan ní òun ni Ubayy ibn Khalaf. ó sì lérí sáà anabi kó wọn. ó lérí fún wa anabi ni anabi wa ni kò sí wàhálà ìró wa kàn wọn náà anabi ló wọn pa wọn nígbà wọn dógun ọdún ọwọ́ di pé ó ti báwọn ń tajẹ́ ti anabi ń tajẹ́ tiẹ̀ ó ti báwọn anabi ti rí anabi ní káwọn sábẹ́ wọn sún bá anabi sì mú kíní ọbẹ̀ tí ń bẹ lọ́wọ́ ẹnu kọ́ ẹ̀ òun là anabi lẹ̀ ma ó ti báwọn ló fi kú lógun náà bẹ́ẹ̀ pé anabi lọ padà òun ni kèfèrí sí ni òun ni kán lẹ́mí tá anabi pa òun ni kán ṣoṣo náà ni kò sínú history anabi pápá yẹn anabi ẹ̀sà pààyàn gbogbo ogun tá anabi sì jà wọ́n wá ń kógun jà ni òun kí ń kógun jà yàn ń defend ni defensive war ni so anabi tí ó wá pààyàn rí ọ̀pá sàábé tí Abdullahi ibn Ubay ibn Salul èyí tó ṣe tí ń pé tí ń sọ̀rọ̀ sí anabi tí Umaru yọ ìdà fún wọn bẹ anabi ní dáàwù la yatakallamu an-nasu anna Muhammada yaqtulu ashabahu àwọn yóò kàn máa sọ wípé anabi ń pa àwọn sàábé rẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀ má pa àbẹ́yìí tí ń sọ wípé ya Muhammadu aidil tó wá pín nǹkan ogun tó ní nǹkan pín fún un ó ní ọlá nàbí ṣe pàṣíà kìsùmọ́tò má urida biha wajhu Allah ọlọ́ ṣe pàṣíà má urida biha wajhu Allah ó ti yé báwọn ó ní ànábì ń ṣe pàṣíà wọn pé ya Muhammad wí lẹ́yìn ni ó wá tó sọ ká ànábì pé ya Muhammad aidil wọ ànábì ẹ ṣe dọ́gbadọ́gba ẹ máa pín ire ẹ pín dáadáa ànábì ní waylak ànábì ní ẹgbẹ́ rẹ man ya'dil illa ma'adil tẹ́mi ọba ṣe déédéé ta ló tún kù tí ó tún ṣe déédéé mọ́ láyé àwọn sọ inú bí sábẹ wọn fẹ́ yọdà sí anabi ní ẹ filẹ ẹ má pa ọlá láàfin ẹ sáfilẹ ẹ má pa anabi èjé kí wọn pa sàbí kan tó bá ṣẹ̀ ẹlòmíì dì sáfù kú anabi ò ní jẹ́ wọn pa ẹni tí wọn pa ní wà nígbà náà ẹni wọn bá jáde kúrò ní ìsìlámù kí wọn máa pa ogun táwọn bá kiri ìjà àwọn alòrídà ọ̀tọ̀ bẹ́ẹ̀ kọjá ogun yẹn láti bá wọn jà torí pé wọn pọ̀ tí wọn fẹ́ jáde kúrò ní ìsìlámù yẹn táwọn ti ìsìlámù èyí ọdà làlúrínù ọdà akọ bá wọn jà bẹ́ẹ̀ àti àwọn máa ní ọ̀hún sakat àwọn táwọn ò ní yọ sàkámọ́ ọdà akọ bá wọn jà bẹ́ẹ̀ pé ẹ má rò torí pa anabi kú tán ẹ wá sọ ìsìlámù di yẹlẹyẹlẹ yíyún kó lè fẹsẹ̀ yíyún da àmọ́ pé ẹnìkan wá jáde kó wọn ò ṣe ẹ̀sìn mọ́ òjì wa bẹ́ẹ̀ yẹn dárú ẹ̀wò nínú constitution tá à ń lò yìí yóò ṣe àgbákò torí pọ́ olóhùn ṣe ìsìlámù mọ́ ni ẹnìkan kó nu ìsìlámù ọbọ̀ kírísítẹ́nì àbọ̀bọ̀ síbi ẹ̀sìn aláwọ̀ bẹ́ẹ̀ fowó tán ọlọ́run ṣe ni kóhun náà lọ wọ́n á lè yọ̀dà tó à lè ba ṣọ́ọ̀ṣì àbó lè ba ní wọn ọ wà ní ọbẹ̀ lérí àwọn àdìsí ni tó bá wá ṣe yíyún tó bá ní kí lọ gbé èyí tó pa ní àdìsí ànábìsà ó ní máa ń bà dálà dínà fàkìtùrú ọ̀nlọ́nu wọ́n yẹgi fún ọ báyìí hangi ni wọ́n pa irú àwọn àdìsí yẹn ìyẹn gbọ́dọ̀ fìlà ákàyè tẹ̀lé ọgbọ́dọ̀ fìlà ákàyè tọrú àwọn àdìsí yẹn àyà tó sì wà nínú Al-Qur'ani kò sí àyà pé ẹni ọba kunu Islam kẹpa bá ń wọ àyà wa man yartadid minkum an dinihi man yartadid minkum an dinihi yas'alunaka an sharil harami kibalin fi èmi ò sọ̀rọ̀ yín ọ̀rọ̀ sharil harami kí n sọ má gbé ń bẹ̀rẹ̀ ẹni bí tí ń lọ ní ọlọ ọjọ́ ti lọ ẹni ọba bẹ́sẹ̀ sẹ́yìn tó lóhun òsì ìsìlámù máa ọwọ́ akú bẹ́ẹ̀ ẹwọ nǹkan ọlọ́run ti dájọ́ ẹni bá ti lóhun òsì ìsìlámù máa tọ́ akú síbòmí ọlọ́run ti dájọ́ rẹ̀ fàyẹ̀mútí ọ̀padà wa kú káfírun kọ́ padà sínú ìsìlámù tó fi lọ lè bá ọlọ́run lèfè nínú àlọ́ bá lọ
فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة. Ọlọ́run ní gbogbo àwọn yìí wọn habitati a'maluhum iṣẹ́ wọn ti bàjẹ́ nù ni fi dunya láyé yà yìí bàbá dàl kìyàmà wọn ní bá nǹkan kan lọ́wọ́ ma. وأولئك أصحاب النار. ọmọ anáni irú wọn hum fiha khalidun wọn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére ìdájọ́ tọ́lọ́run dáfẹ́ ni ọba kò nú ẹ̀sìn níbo lẹ́yìn ti rí kápá níbo la àdìsí ṣé àdìsí yóò sopa sí di ìdájọ́ Ọlọ́run ni ọgbọ́ àrídà ìdájọ́ orí dàrí ọ̀rọ̀ kápá èèyàn máa ń bá àdàlà dínà wẹ́n ní bá kó nú ẹ̀sìn wọn ni ẹni ẹwà kó túbá tí ọba ti wá túbá lẹ́kọ̀ọ́kọ́ wá kó túbá náà tí ọba ti wá túbá ẹ̀pá ọ̀rọ̀ ẹ̀pá ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà súnnà gbogbo wọn ibi tí wọ́n wà nù ni àmọ́ bí wọ́n wà ní kìí sojú ọ̀nà alukurani là wà alukurani ni ẹni bá kó nú ẹ̀sìn tó sì kú tí ó padà síbẹ̀ tẹ́ kú fàáwà kàfírù ó ṣe kèfèrí tó fi kú ọgbọ́ ó ṣe é kú ni ayébẹ̀kọ́ irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ wọn bàjẹ́ láyé báyìí alkiyama ọ̀pọ̀lọpọ̀ irú wọn sì ní inú náà ni wọ́n wọ́ Ọlọ́run ti sọ bí tẹ́ni ọba jáde kó nú ẹ̀sìn ọwọ́ ó ti yé àwa ò ní ìdí ká pé àdìsí apá ẹ̀yọ kó mbẹ́ kò sí mbẹ́ wa man yartadda minkum an dinihi ọ̀kan tún kù man yartadda lòun àbí nǹkan ọ̀hún ẹ̀sìn man yartaddi méjèèjì náà lọ́lọ́run lò wa man yartadda minkum an dinihi. Ya ayyuhal ladhina amanu man yartadda minkum an dinihi. Ọlọ́run ní ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì òdodo. Man yartadda minkum an dinihi. ẹni ó bá jáde kúrò nínú yín tó kúrò nínú ẹ̀sìn. fasawfa ya'ti Allahu biqawmin. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá tilẹ̀ ẹ̀sìn máa fasawfa ya'ti Allahu biqawmin. Ọlọ́run ní mú àwọn àjọ mi wáyé dá wọn. yuhibbuhum. wọ́n máa nífẹ̀ẹ́ Ọlọ́run wa yuhibbunahu. Ọlọ́run náà ó sì máa wọ́n máa nífẹ̀ẹ́ ẹ̀yin mùsùlùmí wọ́n máa nífẹ̀ẹ́ ẹ̀yin àlùmọ̀ ẹ̀yin náà ó sì máa nífẹ̀ẹ́ wọn ibi mọ́ fẹ́ lọ́nu kọjọ́ máa lọ púpọ̀ ntọ́lọ̀ tún wí ni ọ̀nà méjì tó ti lo ọ̀rọ̀ rídà òun rè ntọ́sọ̀nù méjì ni pípadà nu méjèèjì ọgbọ́ Ọlọ́run ní pẹ́ balẹ̀ ṣe máa tẹ kóònù ìsìlámù tó lọ jáde èyí tó fẹ́ lómi replace yín àwọn wà nífẹ̀ẹ́ ìsìlámù jẹ̀yìn lọ wọ́n nífẹ̀ẹ́ àlùmọ̀ jẹ̀yìn lọ àlùmọ̀ sì nífẹ̀ẹ́ àwọn náà ọ̀hún tọ̀hún pẹ́ni bá kú mẹ́ tọ́ba yọ lè kú síbò míì ntí ọ̀yọ́ wọ̀ná yóò ṣe gbá kò sí pípa nù rẹ̀ níbo làwa ti rí pípa inú àdìs nǹkan kí nǹkan nu ànábì ò ní sọ bẹ́ẹ̀ ẹni wọ́n bá kú ònú ìsìlámù bẹ́ẹ̀ bá pa Ọlọ́run tún lè ṣe kó tún padà ọ̀pọ̀ àwọn tán kú ònú ìsìlámù lójú ayé ànábì tí wọ́n di Nasara àtàwọn tán di Yahudi ọ̀pọ̀ wọn tún padà wọ́n dẹni tí ó padà lójú ayé ànábì padà lẹ́yìn ànábì bẹ́ẹ̀ bá ti wá pa kò sí òkú mọ́nu ànábì yẹn ṣe pàyàpàyà ànábì yẹn ṣe mùjẹmùjẹ irú àwọn àdìsí ẹyọ kú mẹ́. àkàrà àwọn ọ̀la ṣé eléyìí kéwú fún bíbú Ọlọ́run àbá ànábì fún pípa. ẹni wọ́n bá bú Ọlọ́run abẹ́ni ó bú ànábì ó ti yẹ báwọn ṣe Ọlọ́run ò sọ pé ẹ pa àti tó ń tọ̀ wọ́n bá fẹ́ haraba wa nìkan ló kù. kéèyàn abata kó máa bú ànábì kí wọ́n sáré yọ̀dà sí. àgbọ̀dọ̀ yọ̀dà sí Ọlọ́run wo ni kìnìún kan ànábì wo ni kẹ́ wá sáré yọ̀dà sí rárá. ẹni tó sọ pé ya Muhammad aidil ṣé kò bú ànábì nu ànábì sì ni wọ́n má pa Abdullahi ibn Ubay ẹbọ kò bú ànábì ànábì sì ni wọ́n má pa ẹni tí ó bá bú ànábì yọ kọ́kọ́ jáde nínú ìsìlámù náà tó bá jáde kó nínú ìsìlámù ni wọ́n ṣe lè wá sọ ọ̀rọ̀ tí ọ̀dà lẹ́nu.